kí Ààrẹ Ọ̀nà Kakanfò tún ṣe o kí ni bá Gani Adams ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti bẹ̀rẹ̀ sí drag bàbá yìí láti ọjọ́ tí wọ́n ti ṣàyẹyẹ ìgbàdé Aláàfin Ọ̀yọ́ tuntun táwọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kódà mo wo programu Aunty Lady K táwọn náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams mo fídíò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò wà ìgbéraga sí bàbá wa Ọọ̀ni Ìrìṣà ní ọjọ́ yẹn nínú àwòrán yìí wọ́n ní Ààrẹ Gani Adams bọ bàbá wa Ọọ̀ni Ìrìṣà lọ́wọ́ má ṣàlàyé nǹkan kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn mo wo fídíò yẹn àkọ́kọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ ló nawọ́ sí bàbá wa Ọọ̀ni Ìrìṣà o bàbá wa Ọọ̀ni Ìrìṣà ló nawọ́ sí Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ bá dẹ̀ wo bàbá bí a kì í sọ pé bàbá ní ìwà ìrẹ̀lẹ̀ ni ìyẹn bàbá wa Ọọ̀ni Ìrìṣà torí ẹni tó ní kò tó Ààrẹ Ọ̀nà Kakanfò gan tó bá wá síwájú bàbá láti wá kí bàbá kì í pẹ́ bàbá láti nawọ́ sílùú ẹni bẹ́ẹ̀ bàbá ló kọ́ máa ń nawọ́ number one tí bàbá bá nawọ́ sí yàn pé báwo ni ṣé mo pé ó máa rí bákan tẹ́nì yẹn ò bá gba ọwọ́ yẹn ẹ̀yin náà lè máa padà sọ pé ẹnì yẹn ó rí bàbá fín bàbá nawọ́ sí ó ṣe kíní kan ẹ̀yin náà lè máa sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni wípé ipò tí Ààrẹ Ọ̀nà Kakanfò wà ò kì í ṣe ipò kékeré o ipò jagunjagun ni kì í tẹ̀ ṣe ordinary jagunjagun sẹ́rí ẹni tó bá fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó náà ti di òrìṣà ẹni tó bá fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá ó ti di òrìṣà àwọn ibì kan wà tó náà ti wọ̀ àwọn kan wà tó náà ti jẹ àwọn kan wà tó táwọn bá rí tó náà ti rí ṣé wáyé àwọn bàbá wa gbọ́n ó náà ò dẹ̀ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún ọba kankan mọ́ sẹ́ǹdẹ̀ ó náà ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún ọba kankan mọ́ ìdí ẹ̀yìn tí àwọn bàbá náà wá wò pé ó dáa kí làwọn máa ṣe náà fi wá fi sínú àṣà àti ṣe wípé ìjọ tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá ti jẹ kò gbọ́dọ̀ padà fi ojú oníjú pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ mọ́ torí wọ́n mọ̀ wípé kò sí bó ṣe máa dé ààfin ọba ó gbọ́dọ̀ dọ̀bálẹ̀ láti ṣàpọ́nlé ọba torí ipò tó náà dẹ̀wà ipò tó wà ò gbà láti dọ̀bálẹ̀ ọba tẹ̀ gbọ́dọ̀ ẹnikẹ́ni wá tẹ̀síwájú ọba gbọ́dọ̀ dọ̀bálẹ̀ wọ́n rò pé kíní má bàa máa kọlu wa ó jẹ́ ẹja fi sínú òfin pé lẹ́yìn ọjọ́ tí Aláàfin Ọ̀yọ́ àti Ààrẹ Ọ̀nà Kakanfò bá ti jẹ́ o kó má fojú oníjú pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ mọ́ ìdí ẹ̀ nìyẹn tó máa sọ pé tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá ti jẹ́ kò gbọ́dọ̀ tún padà rí Aláàfin mọ́ àkọ́kọ́ ni ìkejì nínú ìtàn Yorùbá gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ nílẹ̀ Yorùbá ǹjẹ́ ìgbọ́ nínú ìtàn yìí wípé wọ́n fi ojú oníjú pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ kankan rárá mi ì gbọ́ rí láti make sure pé irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ ni ẹ má dẹ̀bà wípé Ọọ̀ni of Ifẹ̀ ò kì í jáde so nígbà yẹn ni Ọọ̀ni of Ifẹ̀ ò kì í jáde so ní àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ ṣáájú kì í ṣe nígbà tí ọ̀rọ̀ modernization dé civilization dé o kì í ṣe àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ayé ìṣe mo sọ kì í ṣe generation wa àwọn bàbá àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ yẹn èmi ò gbọ́ nítorí pé wọ́n fojú oníjú pẹ̀lú Ọọ̀ni kankan so nígbà tí wọ́n so àwọn bàbá ti fi sínú àṣà wọ́n ti ṣe kíní yẹn pé kò ní sí nǹkan nígbà tí wọ́n bá pàdé ara kò ní sí pé kò dọ̀bálẹ̀ fún mi dáàsọ àjà pé àwọn bàbá wa gbọ́n gan o dáàsọ àjà pé kíní máa ń ṣe láàrin àwọn eégún àgbà méjì nínú ìlú kan oyè yín wọ́n máa make sure pé wọn kì í fi ọjọ́ tégún eléyìí máa jáde sí ọjọ́ tégún eléyìí máa jáde láti rí pé àwọn méjì eégún àgbà ni wọ́n torí òfin ni pé tégún kékeré bá pàdé ná ó gbọ́dọ̀ kànṣẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti pé àwọn eléyìí òun náà láyà rẹ̀ ọkùnrin ni eléyìí náà láyà rẹ̀ ọkùnrin ni ẹ jẹ́ ká má fi ọjọ́ tí wọ́n ń jáde ká má fi sí ọjọ́ kan fàpẹ́ ẹ wo ìlú Òkè Ìgbónsìn ọjọ́ tí eégún etí ẹni ń jáde kọ́ ni aláwọ̀ pálá ń jáde tàbí kí n sọ pé ọjọ́ tí aláwọ̀ pálá ń jáde tàbí ọjọ́ tí eégún etí ẹni ń jáde kọ́ ni Abídógún jáde o gbogbo kíní ló ní ìdí táwọn bàbá fi ń ṣe ń gbà yẹn ṣùgbọ́n ayé ti dayọ̀ làjú ibẹ̀ ni mo fẹ́ ká kíyèsí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ fẹ́ sọ̀rọ̀ yìí wípé ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá mi kábíyèsí olórí aládé gbogbo Ọọ̀ni Ìrìṣà ẹ bá a sọ fún bàbá pé àwọn ibì kan wà tí bàbá ò ní láti máa yọjú sí láti make sure pé irú àwọn kan báyìí kò ní máa ṣẹlẹ̀ lóòótọ́ bàbá jẹ́ni tó kóyàn mọ́ra bàbá dẹ̀ jẹ́ni tó fẹ́ kí rẹ̀ pọ̀ àti ìfẹ́ gbilẹ̀ láàrin àwọn aṣáájú Yorùbá bàbá yẹn gbìyànjú gangan gidi o pé bàbá yẹn jẹ́ nǹkan tó yẹ pé wọ́n ní ìwà ìrẹ̀lẹ̀ àwọn kan tẹ̀ sí pé bàbá ti tútù jù bàbá ò tútù kí bàbá ò tútù jù aṣáájú ni bàbá nílẹ̀ Yorùbá àwọn náà ni bàbá gbogbo wa tí wọn bá ṣe bẹ́ẹ̀ yín náà ní padà máa sọ wọn lẹ́nu pé bàbá yìí ti ní ìgbéraga jù kò kó àwọn ọba tó kù nílẹ̀ Yorùbá mọ́ra kò kó àwọn aṣáájú tó kù nílẹ̀ Yorùbá mọ́ra mọ̀ pé torí pé sọ lẹ́nu yẹn bàbá avoid ṣùgbọ́n síbẹ̀ ẹ̀yin tẹ̀sí mọ́ bàbá orí ẹ̀ dàbọ̀ ẹ̀ tó máa bá a sọ fún bàbá wí
díẹ̀ o àwọn mìkan wà tí wọn ní máa yọjú sí ṣùgbọ́n nípa ilé yìí o fídíò fọ́tò yìí o Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Gani Adams Ige wọn á jẹ̀bi o èyí tẹ́ ń pariwo bàbá tẹ́ ń pariwo Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ ṣọ́ra yín ìtàn nǹkan tẹ́ ẹ bá ti mọ̀ ẹ má kẹ́tẹ́ máa sọ ìṣúsùn mi là kẹ́kẹ́ máa sọ bó sì jẹ́ nìyẹn. This is Ademade. Bye for now.